Àbẹ̀ní Smith nílùú Iléṣà ló ń ṣọjọ́ ìbí lónìí o. Mo lábíọ́lá ti gbogbo Germany, mo ní o máa gbóhùn ẹnu mi. Àpọ̀nbẹ́pọ̀ rẹ̀, mo ní bẹ́ẹ̀ ni orúkọ rẹ̀ ń fọláhàn, orúkọ rẹ̀ ń fi kẹ́hán nítorí ó fo gbogbo ṣẹwà. Mo lọ́mọ jọmọ lọ, mo lọ́mọ lọ́mọ pa, Àbẹ̀ní funfun bí àlárí. Mo ní bẹ́ẹ̀ kò dúdú tán bẹ́ẹ̀ kò pupa fò. Mo ní ṣe bó náà ní gbogbo ọkùnrin ní tó ń kúlé lórí, mo ní ó máa gbóhùn ẹnu. Abíọ́lá o, mo ní bẹ́ẹ̀ ni. Mo ní ṣé tìmú rẹ̀ ni kí n sọ ní abẹ́yìnjú tó dúró déédéé. Mo ní bẹ́ẹ̀ a máa rẹ́rìn músẹ́ bẹ́ẹ̀ bó bá rìn kí n pariwo. Mo ní bọ́dún bá dé péré fún àmàwọ̀ mi wáyé. Mo ní gúnugún kan kò ní kú ní rèwerèwe láíláí. Mo lákàlà màgbò kan kò ní kú ní rèwerèwe láíláí. Mo lọ́dọọdún lóró gbogbo ọdọọdún lè wà wà. Ọdọọdún là ń rọ́mọ òbí lórí àtẹ. Abíọ́lá Adénúgbà. Mo lọ́dọọdún là ó mọ rí owó lágbọ́ ọlọ́run ọba wo mà ní báwọn náà jà wéréwéré. Mo ló ní báwọn náà jà wàràwàrà. Mo ló ní báwọn ló ń gbé sọnù bí ó ṣe fi ọmọ lágbára ṣe dùn. Ìyá èjì rẹ̀ o, èjì rẹ̀ ara ìṣòfò wíníwíní lójú orogún ìdìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Mo lè jí rẹ̀ wòlé olówó kò lọ bẹ̀, ó wòlé ọlọ́lá kò lọ bẹ̀, ilé alákìsà ló lọ. Mo ló sa alákìsà àdá lásán, oṣù tòṣìdán lọ́rọ̀. Mo níbi Táyélolú bá lọ níwájú Kẹ́hìndé àmọ́tọ́ lẹ́yìn. Mo ní Táyélolú yàrá ní kẹ́kọ̀ọ́ kó lọ́ọ́ káyéwo, bóyá yé dùn bí oyin. Ìyá èjì rẹ̀ ló ń ṣọjọ́ ìbí lónìí o. Mo lákìní ọ́ Abíọ́lá, mo lákìní ọ́, Akin ló bírú ẹ̀ lọ́mọ. Akin ṣó ní yèyé rẹ̀ abiyamọ tó tó abọ́já gbọ́rọ̀gbọ́rọ̀ pọ́n. Mo lákìkanjú ṣó ní bàbá tó bí ọlọ́mọ. Mo lábíọ́lá dára ó dẹjọ́, ó dára ó dá sùn, ó dára ó kọjá pàǹtí ẹyọ. Mo ní bẹ́ẹ̀ ni, mo ní o máa rìn, mo ní o máa rìn, mo ní o máa rìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀ẹ́gbẹ́ndù. Mo lórúkọ rẹ̀ ń fọláhàn, orúkọ rẹ̀ ń fi kẹ́hán nítorí ó fohùn gbogbo ṣẹwà agún lẹ́yìn jú èyí fún jowó ìbàdí àrán o. Mo ní jẹ́ ń sáré ṣe wéréwéré Aya Smith. Mo ní jẹ́ ń sáré ṣe wàràwàrà, jẹ́ ń sáré délùú bàbá tó bí ọlọ́mọ gangan. Mo ní pẹ́rù rẹ̀ mọ́ ní ṣe lé bàbá rẹ̀ gangan. Mo ní ṣe bọ́ọ̀mù Ìjẹ̀bú ni ọ́, mo ní ó máa gbóhùn ẹnu mi. Ọmọ Ìpẹ́rù Akẹsàn, ọmọ olódò, ọmọ ìdá inú abiyamọ engines àgbọn ọ̀dọ̀ lọ́mọ. Ọmọ olódò kan tẹ́rẹ́rẹ́, ọmọ olódò kan tàràrà. Mo ló ní kodò yé mògùn asán tẹ́rẹ́rẹ́ asán má dá. Ìpẹ́rù Akẹsàn ọmọ ajagun kú síbẹ̀ apogun pọ̀ tẹ̀. Mo lógun oníjà títí kókó Ìpẹ́rù Akẹsàn lẹ́rù mo ló ṣe o. Ìpẹ́rù Akẹsàn ọmọ oníbodè mẹ́ta ibodè mẹ́ta afájèjì sùn. Mo ní tógun àjòjì tó jà lọ́jọ́ kan àná. Mo ní ẹbọ ni wọ́n rú, ọmọ aníyá mẹ́ta. Mo lọ́mọ ìyá kejì o. Mo ní ṣe bẹ́yìn lọ́mọ èrè ni wọ́n máa dùn mọ́dé. Ọmọ adún mọ́dé padì rẹ̀ jọ máa jẹ́ bá ló pọ́nró rádìyẹ. Ọmọ ń ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ ọmọ ayọ̀ ọmọ ohun tí ń ṣe ni ó lè pa ni. Mo ní bó bá wù Jẹ̀bú àdìrí rẹ̀ wíníwíní, bó wù Jẹ̀bú àdìrí rẹ̀ wíníwíní, bó wù Jẹ̀bú akọ̀jọ ètò kù sọ̀ndún àgẹ̀mọ. Ẹ̀lẹ́ o ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ìran Ìjẹ̀bú tí ń fọkọ ẹja pè. Mo ríran bàbá yín tí ń ná dọ́là òyìnbó tó dé. Òyìnbó wádé tó wọ́ ń wákọ̀ sí ló wá dowó ẹrú ló dowó ọmọ. Tẹ bá ń gbọ́ ìgbẹ́ Ìjẹ̀bú owó, kélébé Ìjẹ̀bú owó, àfijú yín owó, àgbàlú yín owó, ọmọdé ilé yín owó. Mo ní gbogbo ohun tó ń kára Ìjẹ̀bú owó ni. Mo ní tó bá ń gbọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ mi. Mo ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ mi, mo lówó ń bẹ ní Ìjẹ̀bú. Mo ní bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ Ìjẹ̀bú tẹ̀mí bá ti ra ká, wọ́n á ti kọ́lé ńlá òmèrè ni. Ọmọ àdùnmọ́dé, ọmọ àdùnmọ́dún pàdé ẹ̀jẹ̀. Ọmọ alálẹ̀, ọmọ àwùjá ilẹ̀, ọmọ arólè ìjòyè, ọmọ alágẹmọ ogun ọyọ̀wọ̀, ọmọ aládìyẹ ògògò, ọmọ dúdú lẹ́kọ̀ọ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe níjọ́sí. Fò ní pupa àjọ mọ̀ bẹ́ẹ̀ ṣe ọmọ sí nílé ọmọ mo rẹ́yẹ mọ́mọ́ Morocco tó ẹ̀yẹ mà ti lọ. Ọmọ mo ní sùn lé má máa lọ́bẹ̀. Mo lọ́bẹ̀ tí mo kú ní kò kú mọ́lé bàbá tó bí lọ́mọ gangan. Ọmọ onígbó ọmọdé o, ọmọ onígbó ọmọwọ́, ọmọ onígbó fàjòjò gbọ́dọ̀
mo lájòjì tó bá wọ gbòòrò àjòjì tó bá wọ gbòòrò ní bàbá tó bí ọlọ́mọ gangan mo ló dé ní ẹbọra ìjẹ̀bú ọmọ èrè ni wọn mo lówó ìṣẹ̀ ń báyé òrìṣà jẹ́ ìdàbí onílé yín wọ́n fi ń pé gbẹ́ ìjẹ̀bú owó kélébé ìjẹ̀bú owó kékeré yín owó àgbálé yín owó ọmọdé ilé yín owó ìtọ́jú yín owó mo ní gbogbo ohun tó kára ìjẹ̀bú owó ni mo ní ìjẹ̀bú òde ìjẹ̀bú ni ìjẹ̀bú ìgbó ìjẹ̀bú ni ìjẹ̀bú ìsàrà ìjẹ̀bú ni ayéfẹ́ ìjẹ̀bú ìjẹ̀bú ni mo ní ìpẹ́rù rẹ̀ mọ ìjẹ̀bú náà ni ọmọ aláṣọ ńlá mo lóríṣà jẹ̀ǹdà bí onílé yín o mo ní gàrí ìjẹ̀bú ńkọ́ mo ní yé pàmọ́mọ́ fi gàrí ìjẹ̀bú ṣeré rárá mo ní bẹ́ẹ̀ ni mo lẹ́wù yìí ọ̀làwùjọ mo lọ́mọ láni ọmọ ọ̀rọ̀ ọmọ owó mo ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ mi owó ń bẹ̀ràn bàbá rẹ̀ Abíọ́lá mo ní ó máa gbóhùn ẹnu mo lógun bẹ níjẹ̀bú mo ní ẹ mọ́ dánwò wò rárá mo ní tògùntògùn ló ń gbèrìn níjẹ̀bú ọmọ èdè ọmọ àṣà ọmọ ohun ọmọ ọ̀rọ̀ mo lóhùn níjẹ̀bú Abíọ́lá máa gbóhùn ẹnu mo ládé oríire ò wá ní ṣíbọ́ àyàṣe yìí Smith mo ládé oríire ò ní ṣíbọ́ láíláí lágbára ṣètù mo ní jẹ́ ń sáré ìfẹsẹ̀ kan dé lu ọkọ rẹ̀ gangan mo ní Ìjẹ̀ṣà mi rèé o ọmọ tẹ́ni gbọ́ ọ̀la o Mr. Ṣèyí Smith ni ò tó pè yín lórúkọ rárá ọmọ tẹ́ni gbọ́ lọ́wọ́ mo nílò bí ọmọ ẹlẹ́ni àtẹ́ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ mo ní Ìjẹ̀ṣà rídìí ìṣáná Ìjẹ̀ṣà rídìí ìṣáná ilé ẹrú lọmọ wá ti ń múná roko mo ní ṣe bẹ́yìn lọmọ òkúta kan gbà kan òkúta méjì gba méjì òkúta mẹ́ta gba mẹ́ta òkúta mẹ́rin gba mẹ́rin òkúta márùn gba márùn òkúta mẹ́fà gba mẹ́fà òkúta méje gba méje òkúta mẹ́jọ gba mẹ́jọ òkúta mẹ́sàn gba mẹ́sàn òkúta mẹ́wàá o mo lẹ́ni tó sókúta mẹ́wàá lé bàbá tó bí ọlọ́run gangan mo ní ṣe bóun ló fẹ́rù pé ọmọ láàánirọ̀ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọmọ wá ọmọ ẹkùn ọmọ aláǹgbọ̀ ọmọ àjòkò àfìgbàgbára dé ní mọ́lẹ̀ ẹbí kọ́dé adìyẹ ká ìtara ń bá o mo ní ẹ máa gbóhùn ẹ̀nu mi Abíọ́lá o mo ló wá ní jábọ̀ òní tẹ̀lilẹ̀ mo ló ní tí òní tẹ́ ó wá ní tẹnu gbóbi ọ̀wọ̀ mo ní rere lójú owó rí Abíọ́lá ìrere ló mọ̀ ọ́ rí mo ní gíga báyìí lọ́wọ́ ń gàjò rí mo ní gíga ló mọ̀ gàjẹ̀gbẹ́ rẹ̀ ló ní jábọ̀ onírèlè onídẹ̀ẹ́nilẹ̀ lágbára ṣe dùn mo láyé ló ń bínú kan tí wọ́n sọ kan sómi ayé ló ń bínú iyọ̀ tí wọ́n dayọ̀ sí ayé ló ń bínú ẹ̀dùn tí wọ́n sẹ́dùn nìkan mo láyé wà ní bínú rẹ̀ tọkọtọkọ tọmọtọmọ tẹbí lágbó ọlọ́run ọba iwájú báyìí lọ́pẹ́ ibi tí rẹ́ sí iwájú ló mọ̀ lọ lágbára ṣe dùn mo láàdára lóye bí òyìnbó àárín gbẹrẹbẹ ẹgbẹ́ ń dùn sóhun l'Abíọ́lá Adénúgbà Smith mo láfi birthday to you oníbọ́dún bá dé pé wọ́n á máwọ̀ mi wáyé mo ní lágbó ọlọ́run ọba happy 40th birthday to you mo lẹ́ẹ̀ máa pé 50 ẹ ó pé 60 70 80 90 títí dé 150 mo ní títí dé 150 lágbó ọlọ́run ọba ẹ̀yin ò mọ̀ ní báwọn kúkú ọ̀wọ́ọ̀wọ́ lágbára ṣe mo ní frontier voices spiritual people dey o long life and prosperity o. Ọba tó gbọ́dọ̀ balẹ̀ ọba. Ọba tó gbọ́dọ̀ balẹ̀ ọba. Èmi ṣe kábíyèsí rẹ̀. Ó gba ẹbẹ̀rù mẹ́tẹ̀ẹ̀ta. Yusuf Nínú iná ìlérú. ó yẹ sọ pé Nebukadnesari Ó bẹ̀rẹ̀ kó jẹ. Ọlọ́run ló bá wíjọ. Mi ò tó yájú sábà tó lẹ̀ mí ibi. Èmi ṣe kábíyèsí rẹ̀. Everybody. Ọba tó gbọ́dọ̀ balẹ̀ ọba. Ọba tó gbọ́dọ̀ balẹ̀ ọba. Ọba tó gbọ́dọ̀
dọ̀bálẹ̀ ọba. Ọlọ́run o. Èmi ṣe kábíyèsí rẹ̀. Ó yá sọ pé bàbá àgbà arúgbó ọjọ́ wọn lọ. Ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ. Bàbá àgbà. Jésù. Bàbá àgbà. Bàbá àgbà. Bàbá àgbà. Arúgbó ọjọ́. Arúgbó ọjọ́. Bàbá àgbà arúgbó ọjọ́ wọn lọ́rùn. Ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ. Ó yá sọ pé come and see what the Lord has done for me. He has taken away my sorrow, the way you free. I got my bro, hallelujah, bro. I got my bro, hallelujah. I got my brother, hallelujah, I got my hallelujah. bro, hallelujah. Because of Jesus. Because of Jesus, because of Jesus, because of Jesus. Every day I shout hallelujah. Double blessings that you will receive. Hey. Thank you, Jesus. Surely goodness and mercy is always to follow me. He has given me victory. Give him a victory. He has given me victory. Give him a victory. He has given me victory. Oh, yeah, give him a victory.